nílùú Ìbàdàn ni o. Níbẹ̀ gan ni àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ àjẹsọwọ́pọ̀ ti pàdé lẹ́ẹ̀kan sí o. Káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti wá. Bẹ́ẹ̀ lójú àwọn ọmọ ẹgbẹ́ yìí pé tí ẹsẹ̀ wọn pèlè dáadáa láti ṣèpàdé ojúkojú. Bẹ́ẹ̀ ni wọ́n wá láti ṣẹ̀yẹ ìdùnnú láàrin ara wọn. Báwo lè tọ̀hún ṣe lọ níbi tí ọba SK Àpẹ̀lẹ̀ ti pàdé àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀, níbi táwọn ti Kútọ̀nù ti wá, táwọn èèyàn nílẹ̀ Haúsá lọ́hùn ti yọjú, táwọn ti wọ lọ́dọ̀ àwọn òròbó ohun ìṣẹ̀kìdì pàpà ti darapọ̀ máwọn ọmọ alájé, níbi tí òrìṣà ajé gan ti wá bá wọn péjú tí gbogbo ẹ̀ pátá sì dùn gbọ́ngbọ́n. Báwo ló ṣe lọ nílùú Ìbàdàn? ojúbà Elédùmarè o, ojúbọ ọkùnrin o, ojúbọ obìnrin o, agbára tó nílé ayé ẹgbẹ́ ìmọ̀lẹ́ ajé kò ní bàjẹ́ o, tí ọba bàjẹ́ yóò kálukú àlọ́ ní bàjẹ́. Ifá kan ní ayọ̀yọ̀gbó 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 mọ̀ o, adé abọ́ọ̀lù nígbà ń jọba bó mú yọ̀yọ̀ra, àwa tá a mú yọ̀yọ̀ra ọ̀yọ̀ ayọ̀ ní bá ní ọ̀rọ̀ àbànújẹ́ wọn kì í báyọ̀ o, ọ̀rọ̀ àbànújẹ́ ò lè bá wa ibi gbogbo ló sojú wa. Ifá kan ní ọ̀la ńlókun obìnrin fún lókun mẹ́rìndínlógún òun la méjì òkè sọ lórúkọ. Àpò ajá ń lọ láàfún àgbọn alárí mọ̀ sí ẹni ló sùn o. Ọmọ bòókọ ọmọ ajíire ọmọ ẹni òsì lórí tó kó ṣèjú rẹ̀ kíkà múlẹ̀ kẹ́kẹ́ lọ́mọ ẹlòmíì lọ́wọ́. Ọ̀gá ara ní sunwọ̀n awọ ọ̀báhùn ní sunwọ̀n àlùkò orúkúrúkú ní sáwọ́ ṣùgbọ́. Ajá ó gẹ̀ẹ́sẹ̀ rúrò òkè àpèjúbà àrùn kan ní rẹ̀ ipò òsì lọ́wọ́ kò ní bùjé. Sẹ́ni àtàtà ara ní kó pa ikú ò lè mọ̀nà o, ikú ò lè mọ̀nà lé gbogbo wa o. Àbẹ̀wò àjà àwọn ológun ló dé afọ́lógún, àbẹ̀wò àjà àwọn ológun ló dé afọ́lógún. Ikú ò lè jẹ́ kí ìwọ ọgbẹ́ o, ikú ò lè jẹ́ kí ìwọ ọgbẹ́ o, àrìbá ti ṣe o, àárọ̀ náà gbígba o, nígbà agbára tó nílé ayé gbogbo kan wò ní dáwò ọ̀nà wọ́ọ́là àti owó ẹ̀tọ́ jẹ́ olórí wa náà wò ní rẹ̀ yìí o gbogbo àti gbákejì náà àti gbogbo ọmọ ẹgbẹ́ àmọ́ lọ́wájú burúkú ò lè bá wa o. Ìbá kan ní tẹ́tẹ́ tí àwọn olóde Ẹ̀gbá ẹ̀kọ́ wọn ò lè bá àfin tẹ̀tẹ́ tí àwọn olóde Ìjẹ̀ṣàkẹ́rù wọn ò lè bá àdàkàkàwọ́ tí àwọn ará kọ́ fún àwọn àbìlàmẹ́jọ ọ̀sáwó rẹ̀ ìtọ́yọ̀ láwọ́ agomínú agbóde ẹgbẹ́ mú já fún olùhàpẹ̀rẹ̀ àti sọmọ bíbí inú àgbọn ìrìbù wọ́n lábìrà ifọ̀ jẹ́ńtẹ́ wọ́n rẹ̀kú fọ̀ jẹ́ńtẹ́ wọ́n rẹ̀jà fọ̀ jẹ́ńtẹ́ gbogbo ìmọ̀ sọ̀sẹ̀ orí ò jẹ́ńtẹ́ ẹlẹ́dẹ̀wò ní padà lẹ́yìn wa ẹ̀làbọ̀ rú ẹ̀làbọ̀ yìí ẹ̀làbọ̀ ṣíṣẹ́. Ṣe lè ní aṣẹ́ níṣe pèsè gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ajé káfí lè jọ kó ara wa kò wá sọ ẹ̀rọ ọkàn wọn ní kálọ́gbọ́n fúnra wa. tó Bọ́lá Ahmed Tinubu Jagaban adúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo nǹkan tí ẹ sọ pé ẹ fẹ́ ṣe là ń rí, a dẹ̀ ń rí ìwúrí lórí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu. Bàbá ò ṣe dáadáa, yóò dẹ̀ ṣàṣeyọrí lórí gbogbo ìrìnàjò rẹ̀. Ìtọ́kàn wà mẹ́rin gbogbo apátátá àjọ máa Yorùbá ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ ká má dìtẹ̀ rẹ̀, kí a má sọ pé ká má wo mistake tó bá ṣe àṣìṣe ká wo dáadáa tó lòun fẹ́ ṣe tí ó dẹ̀ ń ṣe tí dẹ̀ gbé gbogbo ọmọ Yorùbá gòkè. Òun ni ká má wo pé bó ti yẹ kó ṣe kò ṣe nǹkan agídí ọ̀ràn wà láòdì ní ìṣẹ̀lẹ̀ yìí. Sùúrù àti làákàyè lọ́rùn torí wọ́n ti bà nǹkan jẹ́ nílùú Nàìjíríà, wọ́n ti bà nǹkan jẹ́ fún Yorùbá púpọ̀. Ṣùgbọ́n Bọ́lá Ahmed Tinubu Jagaban tó tún ṣe. Gẹ́gẹ́ bí
oníṣẹ̀ṣe ǹjẹ́ ọ̀nà kan tiẹ̀ wà tẹ́ ẹ lè gbà fi ran ìjọba yẹn lọ́wọ́ kí ni àwọn kan tí ẹ̀ ń pè lù ẹ̀ láti fi kún ìjọba lọ́wọ́ àwọn mùsùlùmí aláwọn ń gbàdúrà kalẹ̀ kírísítẹ̀n aláwọn ń ṣàdúrà ẹ̀yin tẹ́jú ní tìbílẹ̀ kí lẹ fẹ́ ṣe. àwọn tí ìṣẹ̀ṣe oníbílẹ̀ àwa náà ń ṣe àdúrà àti ṣètùtù fún wa pé gbogbo ẹ tó bá lóun fẹ́ gbé owó àbúrú bá Jagaban Tinubu ọfọwọ́ ara rẹ̀ ṣẹ́ra rẹ̀ gbogbo wa náà ládẹ̀ rí pé ìyàtọ̀ tí ń bá orílẹ̀-èdè Yorùbá káfàdúrà àtìlẹ́yìn káfíṣọ̀kan tìlẹ́yìn kádẹ̀bí ìfẹ́ káfí tìlẹ́yìn ká má rí wọ́n ní wọ́n pé tàbí ń tọ́ya kó ṣe tí ò tí ì ṣe mọ́ wàá sọ ti pàtàkì ká mọ̀ daṣọ fún un ká dẹ́wù fún un ká dáfìlà fún un ká mọ̀ ṣe bẹ́ẹ̀ o káwọ̀ pé díẹ̀ náà ni tó fi di orídì ibi tí Jagaban Bọ́lá Ahmed Tinubu our own president ibi tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ inú ìsìn ipò wà ká fún lóríyìn tábà fún lóríyìn ló lè tẹpá mọ́ nǹkan tí ń ṣe ọlọ́run onílà àká ìní ṣe kọ́ ọmọ ní kábíyèsí Ọba Ajé Ọbàtálá Àgbáyé SP Àkàndé. Ẹwà dé òkè lóde tó fi ṣògo. Bàbá àgbà, àṣà àti ìṣe ọmọ Yorùbá, ó mà ti ń parun. Bẹ́ẹ̀ ni, eré òṣùpá kò sí lálẹ́ mọ́. Àlọ́ àkàpìn àti àpapọ̀ kò wọ́pọ̀ mọ́ láàárín àwọn mọ̀lẹ́bí wa. Kàtún àti kọ̀ǹpútà kè ti gba ìjọba lọ́kàn ọmọ kéékèèké. Ṣòkòtò tí ò fòdì àti ẹ̀rí pé ó kú ṣépè làwọn ọ̀dọ́ máa fi ṣe fàájì káàkiri gbòòrò. Pop sí mi, mom sí mi làwọn ọ̀dọ́ ń gba òbí wọn nílé. Àṣà òyìnbó ó má ti fi búrẹ́dì àkekè nítorí hungry man àti spaghetti dangote wà lórí ọbẹ̀ náà. Kò lọ síbẹ̀ o, ẹ̀sìn àjòjì ó ṣàdánù wá síkí ṣọ́ọ̀lẹ́pọ̀ Ṣígbó tó mú ara àtòwọn àmìyànjú àwọn bàbá náà wà. Wọ́n wá fà á fín. Ifálọlá ọmọ bíbí inú Fágbèmí akọ́dà àwo ìlú àná àwọn náà láti tún wà lórí akọ́dà àwo báyìí ẹ̀gbọ́n mi ló tún wà lórí akọ́dà àwo tá a mọ̀ ní Awolọ́lá ọmọ bíbí inú Fágbèmí tí orúkọ tèmi ni tí gbogbo olólùfẹ́ mọ̀ mi sí ni Oba Ajé Ọbàtálá. so oníbílẹ̀ ní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. wọ́n bí wa sí ìṣẹ̀ṣe babaláwo bàbá wa ìṣẹ̀ṣe náà làwọn náà àti ẹ̀kọ́kọ́ ti sáko lọ ṣùgbọ́n nígbà tí sáko lọ bo. akọ́kọ́ ti lọ ṣe kìrìsìtẹ́nì àti àrùbá wa ta wà ń sìn àti ṣe kìrìsìtẹ́nì rí àti kírun rí ṣùgbọ́n nígbà tí wọ́n mọlẹ̀ tó padà kọ́ sí wa a padà sínú ìṣẹ̀ṣe yìí àwa rí pé nígbà tá a padà sínú wọn mọlẹ̀ àwa rí pé ìgbẹ́ gangan láyé ti wá mọ̀ wá. bẹ́ẹ̀ bá kẹ́kẹ́ gbogbo àtẹ́bẹ́rẹ́ káàkiri àti síyìn kí ni ìyàtọ̀ kí ni ìjọra. ìṣẹ̀ṣe gbèmí o ìṣẹ̀ṣe gbèmí o mo kọ́lé mo bímọ ìṣẹ̀ṣe gbèmí o. ṣe lásìkò tí mo padà sínú irúnmọlẹ̀ mo máa ń kọ orin kan tí mo kọ̀ǹpóòsì fún irúnmọlẹ̀ orin náà lọ báyìí pé mo bá táyé wá Ifá aládé ni màá gbéga bí mo bá táyé wá irúnmọlẹ̀ ni mo máa bọ ẹni bá tún táyé wá Ifá aládé ni màá gbéga bí mo bá tún táyé wá irúnmọlẹ̀ ni mo máa bọ. Lásìkò tí mo padà sínú ìṣẹ̀ṣe yìí wọ́n mọ̀ mí àwọn tó láyé jẹ́ kó mọ̀ mí sí dáadáa òkìkí yẹn mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ Ifá mo dúpẹ́ lọ́wọ́ Ifá aládé ẹlẹ́rìí ìpín mo dúpẹ́ lọ́wọ́ olúwo mi Fáṣèyí ọmọ Fáṣèyí Fáṣọmí ọmọ àràbà ìlú Ìjẹ̀rò mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi kábíyèsí Ọba Ajé Ọbàtálá Àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olúwo pátápátá gbogbo mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi àràbà ìlú Ìjẹ̀rò àràbà ìlú Ìwó mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi àgbà Akin nílùú Ìwó akọ́dà àwo tìlú Ìwó Awolọ́lá irúnmọlẹ̀ ìṣẹ̀ṣe dùn tí má tún táyé mi wá Olódùmarè tún dá mi sínú ìṣẹ̀ṣe. ẹ bá máa rí bí ọdún márùn-ún sí báyìí níbo ni ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ ìṣẹ̀ṣe níbo ló máa wà. ẹ̀yin ò gbọ́ bá yẹn sọ ni wọ́n ní èyí àrà Ifá ń gbáyé lọ gbẹ̀rì ọmọ o èyí àrà ìṣẹ̀ṣe ti gbáyé lọ gbẹ̀rì ọmọ o. tá bá máa rí ọdún even ẹ má sọ pé ọdún márùn-ún tá bá máa rí ọdún méjì sísìn ìṣẹ̀ṣe ti gbáyé ó sì kan tó fẹ́ dá dúró kò sí bàbá mi ìṣẹ̀ṣe ló láyé torí pé táwọn bàbá wa ń ṣe láti ìpìlẹ̀ tó ń tù tó ń bà fún wa ni
mo dẹ̀ gbàdúrà pé gbogbo oníṣẹ̀ṣe pátápátá ọwọ́ ìbàjẹ́ òní tó wà á máa ga ní lágbára lọ́wọ́ Olódùmarè lágbára lọ́wọ́ Ifá ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe abáwa ṣe láṣẹ Olódùmarè. ẹni ẹ̀sọ́ ọ̀hún irú wo ìgan ìwọ kan wà rárá àwọn tó bá àṣà àti ìṣe Yorùbá jẹ́ torí ilé ẹ̀kọ́ a4 apple bíbọ̀ bọ́ọ̀lù díbọ̀ dọ́ọ̀gì lọ́kàn lọ gbogbo tó sọ̀rọ̀ àkọ́sórí ni ọ̀gbọ́ngàn ọ̀gbọ́n Yorùbá kankan. Bàbá àpà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ kan ní bíbí òkè Yorùbá ẹ tẹ́ mi wò Ifá ó sì jú èrè bàbá mi gbogbo Yorùbá dáadáa ẹ tẹ́ mi wò. kéde ọdún owó ìwọ́gbọ́ Yorùbá dáadáa wọ́n tú àṣírí ara rẹ̀ kí n dánwò ọ̀dà. àmàkú àṣẹ Yes sir. orúkọ tí ilé ìpínlẹ̀ sà. Orúkọ tèmi ni Abífárìn Olúkúnlé Ọlátúndé tí mo jẹ́ alùpùpù kí alùpùpù ẹgbẹ́ ìgbé ajé sí wá pọ̀ lọ́dún. bàbá tá a bá ń sọ nípa ìṣẹ̀ṣe à ń ṣe òrìṣà ajé à ń ṣọdún Ifá à ń ní ajé sílé ọ̀nà owó ní ẹrù pé irú eléyìí máa gbà fi ran ẹ̀dá lọ́wọ́ nínú ìgbé ayé èèyàn. Ọ̀nà tó lè gbà ran ẹ̀dá lọ́wọ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó máa ń fa ìdíwọ́ ni wípé àwọn ẹ̀sìn méjì tó kù àwọn èèyàn ti gbé lọ́kàn ju ìṣẹ̀ṣe lọ tí wọ́n fẹ́ ní ìgbàgbọ́ nínú ìṣẹ̀ṣe wọ́n fẹ́ nígbàgbọ́ pé kí ló ń jẹ́ Ifá wọ́n fẹ́ nígbàgbọ́ pé kí ló ń jẹ́ ajé tábàdẹ̀wò ajé àti èṣù wọn ni wọ́n ní pọ̀ ní. ajé àti èṣù wọ́n ni wọ́n ní pọ̀ ní ọmọ ìyá ni wọ́n ọmọ bàbá ni wọ́n tábàdẹ̀wò nípa Ifá náà láò fi mọ má ṣe àti ṣe èyí tí ń ṣe ìwọ̀ oníkálukú bóyá lómi kò gbọdọ̀ wáṣọ dúdú ni ẹlòmíì kò gbọdọ̀ wáṣọ pupa ni ẹlòmíì kò gbọdọ̀ jẹ́lá ni ẹlòmíì kò gbọdọ̀ lo nǹkan tó jẹ mọ́ nǹkan iná ni ṣé nǹkan tí mo sọ ti yé so ni ó fi mọ̀ ṣùgbọ́n tí a bá fi Ifá tọ́ tàbí ṣẹ̀ṣe tọ́ oníkálukú yóò mọ èèwọ̀ rẹ̀ tó bá sì ti mọ èèwọ̀ rẹ̀ tí ò ṣe gbogbo yóò máa lọ ní gerege fún un. kí wàá ní mẹ́sẹ̀gì fáwọn èèyàn. mẹ́sẹ̀gì fáwọn èèyàn ni pé ká gbàgbọ́ nínú Elédùmarè ká gbàgbọ́ nínú Ọlọ́run tó ń lè ṣe gbogbo lẹ́yìn ẹ̀ ká má jẹ́ kí ìgbìyànjú wa kó tẹ̀tì ká jẹ́ ká máa múra sí àdúrà ṣé nǹkan tí mo sọ ti yé yín ká dẹ̀ máa tẹ̀lé àwọn òfin àti ìlànà tí Elédùmarè bá fi síbẹ̀ fún wa ká dẹ̀ má ṣe bí ká má ro ìlú ibi sí ẹnikẹ́ni ká dẹ̀ nífẹ̀ẹ́. ó sọ̀rọ̀ nípa àlọ́ àpagbè ó sọ̀rọ̀ nípa àlọ́ àpamọ̀ orí gbogbo ẹ̀ ni wọ́n ti dánwò kí n dánwò ọ̀dà àlọ́ ìkíní sáré sẹ́sẹ́ ìkejì pọ̀ sẹ̀sẹ̀ ìkẹta níyà ẹ̀lẹ́sẹ̀ ló jẹ́ owó kíni o. Ìkíní àpàrà ìkejì àdàkùdù ìkẹta àkàtà. Ara bó ló ti jẹ bẹ́ẹ̀. Àpàrà ló ń sá sẹ́sẹ́. Àdàkùdù ló ń pọ̀ sẹ̀sẹ̀. Àbàdà ló ní ìyá ẹ̀lẹ́sẹ̀ ló ń jẹun. Ọmọ ìgbà yìí ọdẹ àlọ́ olùkú tí. Àlùkò lọ sí ọmọ. Àní ìbádẹ́wálé òwe. Àní ìbádẹ́wálé òwà. Ẹni ìyá bá àlùkò lọ sí àlùbádé. Àní ìbádẹ́wálé òwe. Àní ìbádẹ́wálé òwà. Ẹni ìṣìná àlùkò lọ sí àlùbádé. Elizabeth Ọmọtọ́lá Kájírìjé àmọ́ òrìṣà ajé àti àkójọpọ̀ yìí ojú rẹ̀ fi wò ó. ojúre náà fi ń wo owó ojúre náà fi ń wo oṣù ojúre náà fi ń wo ọmọ tuntun ojúre ni gbogbo àgbáyé fi ń wo ajé ojúre ni mo fi wò bẹ́ẹ̀ ni àpèkánùkù tó ń ṣẹrú dọmọ tó ń sọ ẹ̀gbọ́n dàbúrò tó ń ṣàbúrò dẹ̀gbọ́n ojúre ni mo fi. then àṣà wa ìṣẹ̀ṣe wa kí ló yẹ kí èrò ìbá túbọ̀ ṣe. ká túbọ̀ gbé lárugẹ ìlú ló dáa jù iṣẹ́ iṣẹ́ òun làgbà especially nílẹ̀ Yorùbá ìgbàgbọ́ tí àwa gbé dání tán fi hàn wá lótìtọ́ ó ń gbà wá là ṣùgbọ́n ìṣẹ̀ṣe kò ṣe nǹkan téèyàn lè fi wọ́n lọ. ṣé ti sẹ́gbẹ́ kan. ṣé ti sẹ́gbẹ́ ṣé nìyẹn dá mi. títí tí olùkú títí tí olùkó bímọ ọmọ gbogbo ẹ̀ ló lè ti rò kí ni o. èrè ọ̀dà àlọ́ o. ó lọ sọ̀yọ̀ ó kọjú sọ̀yọ̀ ó pọ̀ látọ̀yọ̀ ó kọjú sọ̀yọ̀ o kí ni o. ìlú tó ga ọmọ ìgbà yìí ọ̀dà jẹ́ ká lọ bí àlọ́ àpamọ̀
ṣé kí n mẹ́fà àlọ́ àpamọ́ ẹ̀ àpapọ̀ ó lè gbé àlọ́ ní ìgbà kan ní àkókò kan ọba kan wà àkọsórí ni ṣé wọ́n mọ orin àlọ́ Yorùbá kankan tó lè gbọ́ ẹ̀yà kan ti gbọ́. Ọlá Ṣítàbí ọmọ Ṣítàbí ọmọ Ṣítàbí rèé. Mà tá a bá ń sọ nípa ìṣẹ̀ṣe lénìí ṣé àwọn èèyàn tí ń yà sí díẹ̀ ni a bá ṣe ń dẹ́yẹ sí náà. Lè ṣeré mi Muslim ni mí, mo ń kírun, mo ń gbààwẹ̀, mo lọ Mẹ́kà, mo ṣe gbogbo nǹkan tó yẹ kíyàn ṣe. Gẹ́gẹ́ bí Mùsùlùmí. Gẹ́gẹ́ bí Muslim. Àmọ́ tá a bá mú lọ tá a mú bọ̀ wá ní àti ìdèbí tá à ń dé àtajàtajà àròjù tú ẹ̀ gbogbo ẹ̀. Kò tí ó wá fi yé mi wípé orí tíyàn mú wá látọ̀ ọ̀run ọ̀tọ̀ inú ẹ̀sìn tí wọ́n bíyàn sí ọ̀tọ̀ tí kò bá wá ṣe nǹkan tí orí pé ní fún èèyàn kan máa jìyà ni. Kí oníkálukú kó wádìí ara ẹ̀ kó mọ nǹkan tó ń dà láàmú ó lè tọ̀nà ìṣẹ̀ṣe kò sọ pé kíyàn máa ibi tí wọ́n bíyàn sí kò sọ pé kíyàn máa tọ nǹkan tíyàn mú wá sí ilé ayé. À ń ṣe kìrìsìtẹ́nì à ń ṣe muslim. Nǹkan tí mò ń sọ ni wípé gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ muslim tí mo sọ pé mò ń kírun mò ń gbààwẹ̀ mò ń yan sàbí wọn tó bá mọ̀ mí mò ń ka Quran mo ṣe tẹ́ríbí àti jàníà ni mí mo fa tẹ̀sùbà àmọ́ tí mi ìyàn bá sì dé ibi tó ń lọ ibi tó bá pè é sí wípé kó wá máa fi omi ṣe ìwòsàn tó bá ń lọ ń taṣọ tó ń ta bàtà tó ń ta kí gbogbo nǹkan tí mo ti tà rí nìyẹn pàbó ló já sí. Àmọ́ lẹ́yìn tí mo wá ṣe pé nǹkan tó rí rán mi torí ibi tèmi ti ẹ ṣàwárí ara yín. Ibi tèmi ti pe orúkọ èyí omi òun ṣe tí wọ́n fi obì béèrè ìwọ ló máa wà nínú ẹ̀gún in trance ló máa fi so orúkọ tí wọ́n bí ẹ̀. Òun ni mo ti wá sọ yìí. So yèyé omi ṣé yèyé omi lè máa ta aṣọ ṣó lè máa ta bàtà gbogbo nǹkan tí mo ti tà rí nìyẹn. So nísìnyí omi ni mo fi ń ṣe ìwòsàn fún àwọn èèyàn. Omi ni mo fi ń ṣe ìwòsàn bí ẹni tó ń wá oyún. Ẹni tó ń wó oyún ẹni tọkọ ọ̀run ń dà láàmú iṣẹ́ wa gbogbo ni ọkọ ọ̀run ni ìyàwó ọ̀run ni ẹni tó ń wọ́ ọmọ ni ẹni tẹ́gbẹ́ ń dà láàmú mo nẹ́gbẹ́ mo lájẹ́ mo náà ṣùn Yemọja gangan lèmi Yemọja òun ló ṣàtóbí èmi Yemọja òun ló ṣàtóbí. Àwọn tó bá fẹ́ kàn sí bóyá gẹ́gẹ́ bí ọkọ̀ òun dà láàmú ẹ tí ò tètè rójútu ara rẹ̀ ẹ sọ lọ́la yìí àbára ilé rí nǹkan. Ẹni tó bá fẹ́ kàn sí mi mo wà ní Kálẹ̀pẹ̀ ẹ lè pè mí sórí 07033197641 àbí 08159818753. ó mọ̀ mí o tèmi lèmi máa fi ṣe bí ìmọ̀ ẹlòmíì o tèmi lèmi máa fi ṣe ọ̀rọ̀ nítorí pé àwọn tí wọ́n mọ̀ mí wọn ò lérò pé mo lè wá ṣe mo lè dìyà ọlọ́ṣun lẹ́yìn àbí mo lè jókòó kí n máa ṣe omi àbí kí n máa ṣe kí wọ́n lè ẹ máa ṣe tìbílẹ̀ kí n máa ṣe tìbílẹ̀ wọn ò lè gbà torí pé kírun ni mí tìjàníà mò ń ka Quran mò ń gbààwẹ̀ àwẹ̀ tí mò ń gbà mo lè gbààwẹ̀ 250 300 lọ́dún àwọn ọmọ mi mọ̀ mí àmọ́ still náà mi ì tí ìwádìí mi ì tí ìríra mi ì tí ìdébi tí mò ń lọ àmọ́ ní tí mo ṣe yìí mo ti débi tí mò ń lọ mo dúpẹ́ fọ́lọ́run mo dúpẹ́ torí pé Ọlọ́run òun ni ọba àkọ́kọ́ ọba aṣẹ̀dá ọba adẹ́dà ọba mọ́nímọ́ní ọba dánidáni adàgbà má kúrò lóyè ọba tó mọ mí ọba tó mọ̀ mí mo tún wá dúpẹ́ lọ́wọ́ ìyá ọ̀yẹ́ òòṣà mi ọ̀rọ̀ ọmọ orí torí pé òòṣà tèmi gba òòṣà delta òòṣà òrògbò ni mo tún wá dúpẹ́ lọ́wọ́ ìyá òòṣà mi yèyé adé ọ̀ṣun mo tún wá dúpẹ́ lọ́wọ́ yèyé omi torí pé láìsí wọn kò sẹ́mi mo dúpẹ́ pé mo ṣàwárí ara mi mo ríra mi mo tún wá dúpẹ́ fún kábíyèsí torí pé kí ni
ṣe mọ̀ pé bí tíyàn bá ṣe ń rìn èèyàn tún máa ṣe ń pàdé èèyàn sí ìyẹn máa pàdé èèyàn sí ìgbà tí mo débí lẹ́yìn àwọn èèyàn tí mo rí pé àwọn tó dùn wò tó ṣe é fi yan gàn ni mo dúpẹ́ fún ọba SK Àkàndé wá pọ̀ àárájé ná àárájé lò ajé àfilé wa ṣe bùnmí àfọ̀dẹ̀dẹ̀ wa ṣe bùnmí. Babaláwo kò wá bẹ̀rẹ̀ àgbèrè. Babaláwo kò wá bẹ̀rẹ̀ àgbèrè. Òun ló ṣe bùnmí lẹ́nu àgbèrè. Orí màmá mọ́wọ́ bẹ̀rù àgbèrè. Orí màmá mẹ́sẹ̀ bẹ̀rù àgbèrè. Òwò ló yọ ọ̀hún tẹ̀lé àgbèrè. Jẹ́ wá lọ bí eré òṣùpá, mo mọ̀ pé ọ̀lẹ́ mọ̀ yóò. Jẹ́ lọ bí eré òṣùpá. Nígbà tẹ́lẹ̀ wá ọkùnrin kan lúkúlúkú ìlú ẹ̀ lè fà á. O túbọ̀ yín náà, ọ̀yà kan kí n gbọ́. Méjì, Àlàbí, Ọ̀tún Ọba Ajé Àgbáyé. Ọdún ìbẹ̀lẹ̀ yìí wà sà. Ọdún ìbẹ̀lẹ̀ wà. Ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀lẹ̀. Benin Republic, Porto-Novo. Àṣà níbẹ̀. Ọwọ́ ọ̀nà fi mú. Ojú báwo lẹ́yìn ṣe ń bẹ̀. Ṣé mo pé àṣà ní Benin Republic kan sì ó ti di ohun tí ń ga nítorí ọjọ́ kìíní àná àwa Yorùbá á fi àṣà ńlẹ̀. Ẹ̀yin Yorùbá Benin Republic àfilẹ̀ sọ́wọ́n eégún àmọ́ lónìí a ti ń padà gba nǹkan wa padà kódà ó ti ń di ìfàǹfà nítorí wọ́n ní pé kinní yìí kinní mi ni ó yàtọ̀ sí kinní yìí kinní wa ni nítorí àwa la ní àṣà àwa la ní èdè àwa la ní ìṣẹ̀ṣe Yorùbá ló ní gbogbo nǹkan. Ẹ̀yin Yorùbá Benin Republic lẹ́yìn. Àwa Yorùbá Benin Republic. Níbo lẹ ti ṣẹ̀gun kẹ́ tó lọ síbẹ̀? Gbogbo wa Nàìjíríà náà láti ṣẹ̀gun. Lẹ ti lọ síbẹ̀. Láti lọ síbẹ̀ àwọn bàbá wa lẹ́kọ̀ọ́ láti Nàìjíríà Ọ̀yọ́ Kwara èmi nísìn àwọn ìran tèmi ní the mother side fọ̀kọ̀ náà ti kò níbàdàn bí tó tó lọ bí àwọn grandparents àwọn sọ̀hún ní side fada mi Ìlọrin náà ti kò Ìlọrin Àfọ̀njá lọ́wọ́ bàbá tó bí èmi kọ́ tó lọ sí Kútọ́nù so gbogbo àtàjẹ́ Yorùbá látọ̀ Nàìjíríà láti kúrò lọ sọ́hún lásìwárí pé kíní yìí apadà wá fi ilẹ̀ apadà já jùlẹ̀ bàtà wá rí nísìn pé tó èdè wá yé wa tá mọ̀ pé ọmọ àlè ní fọwọ́ òsì júwèlé bàbá rẹ̀ àwa pa nǹkan wa padà níṣẹ̀ṣe láṣà a sì mọ̀ pé ó gbọ́dọ̀ tẹ̀síwájú ó gbọ́dọ̀ níyànjú àwọn nǹkan táwọn ọmọ wa ń ṣe a gbọ́dọ̀ fi hàn ayé táwọn ẹnìkan pé ń gbé irọ́ ni kí ẹ̀sìn mọ́lé ẹ̀sìn Christian tó dé ó níbi kan táwọn bàbá wa ń gbé gbà tẹ́lẹ̀dùmarè sì gbà fún wọn àìjá tọ̀nà. so bóyá wá rí ìsà iṣẹ́ ò lè ní fáwọn ọba àlàyé nílẹ̀ Yorùbá nípa ìtọ́jú àṣà àti ìṣẹ̀ṣe wa. ṣe rí aláwọ̀ funfun wọ́n ti fi kẹ́kọ̀ọ́ gba òótọ́ lọ́dọ̀ wa wọ́n ti fi ẹ̀sùn mẹ́rin wọ́n ti fi idán ọgbọ́n kékeré fi gba nǹkan púpọ̀ lọ́wọ́ wa àwọn lọ́balọ́ba tá a yàn tán wà lẹ́yìn àléfà lọ́wọ́ gbogbo wọn kán ṣíjú kán rántí tọ́wọ́ bàbá wọn fi ilẹ̀ nítorí nǹkan ni tó bá ti rántí kán gbé àṣà kán gbé lárugẹ nítorí gbogbo ń tá ń ṣe yìí ó ṣe gbogbo ń tá ń ṣe tá a sọ pé
ilẹ̀ láwà ní ìṣẹ̀ṣe táwọn làwọn ń develop ní wọ́n ń gbé wá ní ń gbé kàwá láyà làwọn sì sọ pé bẹ́ẹ̀ ni ẹja padà sílé nítorí tá a bá padà sílé àwọn òkè èyìnbó lónìí ó ti mọ̀ pé ìṣẹ̀ṣe kan wà tá gbójúmọ́ àti fẹ́ jákòónú ẹrú tí wọ́n fi wá sí ẹrú tó fi wá sí àti jákòónú ẹ̀ so ẹrú ti ń gbé èyìnbó kan àwọn lọ́ba mo bẹ̀ wọ́n ni tó padà síbi ìṣẹ̀ṣe kábàá lè rọ́nà lọ nítorí tábà rọ́nà lọ á jẹ èèyàn bó ṣe ń fojú tí ní wò wá á padà jẹ́ nǹkan gidi níwájú. bàbá ọdún òrìṣà ajé ìtumọ̀ olóníṣẹ́ yìí. òrìṣà ajé ìtumọ̀ tó ní sí mi òun ló gbé mi débi láti Kútọ́nù. òrìṣà ajé ìtumọ̀ tó ní sí mi òun ló gbé mi délùú èyìnbó. òrìṣà ajé ìtumọ̀ tó ní sí mi òun ló sọ mi di importer and exporter international aha company importer and exporter. ajé ló fa gbogbo ẹ̀. ajé ni. tí n bá tẹra mọ́ ajé tí n bá kára mọ́ àsìkò bí ọ̀lẹ́ ni máa rí. so ohun tí ajé ṣe láyé tèmi ìtumọ̀ táyé ní láyé tèmi ó pọ̀ kò ṣeé kà. orúkọ ẹni ẹ̀kọ́ sà. orúkọ mi ni ọba adéyínká àdìsá sàgbólàdé àrífáńlájọ tó jẹ́ ọba ààrẹ ògbó ní ìgbà ìwáṣẹ̀ fún gbogbo àgbáyé. amadi basa.